awuyewuye ó tún ti bẹ̀rẹ̀ lágbo orí ẹ̀rọ ayélujára ní àwọn olólùfẹ́ orin fújì, pàápàá àwọn olólùfẹ́ ẹni tó jẹ́ bàbá fún gbogbo onífújì lásìkò yìí tó jẹ́ igbákejì olùdásílẹ̀ orin fújì olóògbé Síkírù Àyìndé Balógun Agbẹ́jìlọ́lá tí ó gbajúmọ̀ sí Barrister, ìyẹn Alhaji Kọ́lá Àyìnlá Ìlọrí, ẹni tí ó gbajúmọ̀ sí Kollington tàbí Kébé Kwara là ń sọ nípa ẹ̀ o, pẹ̀lú bówí àwọn olólùfẹ́ Kébé Kwara àti olólùfẹ́ máyégún gbogbo ilẹ̀ Yorùbá tó tún jẹ́ olú ọmọ ìpínlẹ̀ ìlú Èkó tó jẹ́ olórí ọmọ ọba akílẹ̀lẹ̀ Ìjẹ̀bú ní ìpínlẹ̀ Ògùn, ìyẹn Alhaji Wasiu Ayinde Ọmọgbọ́láhàn Marshal, ẹni tí ó gbajúmọ̀ sí K1 The Ultimate. Níṣẹ́ ni àwọn olólùfẹ́ àwọn méjèèjì lọ́mà tó ti ń kọjú ìjà síra wọn tí wọ́n ń sọ̀rọ̀ síra wọn nítorí ọ̀rọ̀ tí wọ́n ní Wasiu Ayinde tí wọ́n ló ń sọ lẹ́nu ọjọ́ mẹ́ta àti nǹkan tí àwọn tó bá ń mójútó ẹ̀rọ ayélujára lórí ẹ̀rọ ayélujára pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí wọ́n ní wọ́n ń kọ sí gbogbo àkọlé àwọn fídíò míì tí wọ́n bá gbé sórí ẹ̀rọ ayélujára wọn. ẹ̀rọ tí wọ́n gbé lẹ́yìn ikú olóògbé Barrister, Alhaji Kollington Àyìnlá ni ó tún jẹ́ bàbá fún gbogbo onífújì lásìkò yìí, òun sì ní ipò ẹ̀ ga jù nínú ìdí iṣẹ́ fújì, ṣùgbọ́n tí àárín wọn àti Alhaji Wasiu Ayinde kò gún régé tí ọ̀pọ̀ èèyàn tí wọ́n sì máa ń fẹ̀sùn kàn Alhaji Wasiu Ayinde pé kò bọ̀wọ̀ fún Alhaji Kollington àti pé wọ́n bá du ipò ìgbákẹ́ni lágboolé fújì lásìkò yìí. ṣáò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ní awuyewuye míì tó ti ń bẹ̀rẹ̀ pẹ̀lú bí àwọn èèyàn bá ṣe ń fẹ̀sùn kàn Wasiu Ayinde pé ó fẹ́ gbìyànjú láti máa pẹ̀rẹ̀ ní olórí gbogbo onífújì láì tí ì kú Alhaji Kollington Àyìnlá. wọ́n ní bí Alhaji Wasiu Ayinde bó ṣe ń pẹ̀rẹ̀ tó ṣe máa sọ pé fújì mi wọ́n ní eléyìí ó fi hàn pé bí ẹni pé ó fẹ́ máa pẹ̀rẹ̀ ní aṣíwájú ní agboolé fújì lásìkò ìní. ṣùgbọ́n ètò wá di ìjà àti ariwo tuntun lórí ẹ̀rọ ayélujára báyìí, ó ní àkíyèsí táwọn olólùfẹ́ orin fújì tó máa ṣe, pàápàá àwọn olólùfẹ́ Alhaji Kollington Àyìnlá, nítorí pé ó ti tó bí ìgbà méjì mẹ́ta báyìí láàrin ọ̀sẹ̀ kan sí méjì tó jẹ́ pé gbogbo àwọn tí ó ń ṣàkóso Wasiu Ayinde lórí ẹ̀rọ ayélujára tó bá ti gbé fídíò ẹ̀ sí orí ẹ̀rọ ayélujára níṣẹ́ ni wọ́n ń fi àkọlé sí tí wọ́n ń pè ní Fuji 001, ètò túmọ̀ sí pé ẹni àkọ́kọ́ níṣẹ́ fújì olórí gbogbo àwọn olórin fújì lásìkò yìí. ilé gan làwọn olólùfẹ́ Kollington náà máa ń ṣàkíyèsí sí láti bí ọ̀sẹ̀ méjì, èyí tó jẹ́ kí wọ́n máa fa ìbínú yọ pé kò sí nǹkan tó jọ o, láì tí ì kú ẹ̀gìrì kò sẹ́ni tó jẹ́ fàwọ̀ ìṣègbẹ̀dù. wọ́n ní báwo ni Alhaji Wasiu Ayinde yóò ṣe máa pè ẹ̀ ní Fuji 001 nígbà tí Alhaji Kollington Àyìnlá wà láyé. wọ́n ní bó bá pè ẹ̀ ní Fuji 001 kí ni Alhaji Kollington Àyìnlá kó pè ẹ̀ ṣe Fuji 002 ni. ọ̀rọ̀ yìí ló sì ń di àríyànjiyàn ńlá, kódà níbi tí àwọn olólùfẹ́ àwọn méjèèjì ń sọ̀rọ̀ síra wọn dé. àwọn olólùfẹ́ Kollington sì tún jẹ́ kó di mọ̀ pé bí kì í bá ṣe tòkìkí, wọ́n ní bàbá mú Alhaji Kollington Àyìnlá tán àwọn bíi Alhaji Love Azeez àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gan wọ́n sì ṣíwájú Alhaji Wasiu Ayinde lágboolé fújì.